àwọn àgbàlagbà kúrò ìkàn wá. Ikú yìí náà ni bàbá tó kú ní bàbá wa Àkànbí Kàwú Aláàjì Télọ̀, àgbàlagbà dáadáa ni wọ́n. Bẹ́ẹ̀ ti rí tálàjì Télọ̀ mọ́ fónífóní àgbádé ni wọ́n dúdú o, wọ́n mọ́ bí bàbá wọn, bàbá wa náà mọ́. Kọ́dà bí wọ́n jòkó mọ́sálásí mọ́mọ́ bẹ̀. Àwọn lọ. Nígbà wọn lọ. Ọlọ́run gbàdúrà Àlájì Àkànbí Kàwú Télọ̀. Pé wọ́n lọ́wọ́ jẹ́ ń sin bàbá rẹ̀. Ọlọ́run wá gbàdúrà Àlájì Àkànbí Kàwú Aláàjì Télọ̀ yìí. Wọ́n lọ́wọ́ mọ̀ jẹ́ ń sin ọmọ. Ọmọ ni kò sí ní. Ẹ gbọ́dọ̀ wọ́n gbà bọ̀. Kí ló ń? لأمرك أنه حق المقال وما الدنيا سوى لعب ولهو. Kò sí ta bẹ́ẹ̀ parí ọ̀dà gèrè bàbá fún awo ayé ọ̀dà yìí fún ẹ̀rọ takùn tó báyìí. Ọba ti jó tán ó gbèsè àti kẹ́ fún tàbí. وما الدنيا سوى لعب ولهو. Ẹni orí jẹ́ nínú ayé bàbá yá àwọn àlòkù. Ẹni ìyá jẹ́ nínú ayé. Ìyá jẹ́ níbi ọkọ̀ di àwọn ọmọ tó kú. Wọ́n bá sì yá wa ni wọ́n ti tán. Wọ́n ní náà nílé wọ́n fi kú. Wọ́n ní ọ̀sẹ̀ nìkan bẹ́ẹ̀ kú. وما الدنيا سوى لعب ولهو. Ibi mọ dájú kọ yìí Aláàjì Sàkárì ìyá olódò bàbá wa ni wọ́n dàbí lágbáwá ó ní tẹ̀síbá kọ́dọ̀ onígbàdẹ́lì wọ́n Aláàjì Sàká olódò wa tí ó dà yín lóhùn ní bẹ́ẹ̀ bí ti fa tẹ̀síbá lọ́wọ́ tẹ̀síbá tá a fà ní òye fà Aláàjì Sàká ń fà. Bí n bá ń sìn bọ̀ wá mọ́sálásí lọ́hùn wájú tẹ̀síbá tó ń lọ tẹ̀síbá yìí já lọ́wọ́ Aláàjì Sàká olódò tòun ti bẹ́ẹ̀ anáwó Sàká olódò sílẹ̀ ilẹ̀ ń pè mí. وما الدنيا سوى لعب ولهو. Bàbá wa sáàdù dín bẹ̀tẹ̀ sí tiwọn. Àwọn náà tán wọ́n lọ nínú ayé. Ẹ tún wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ ní. Bàbá wa bọ̀rọ̀ yìí ni ọmọ tó wọn Àlájì àgbà yìí. Wọ́n mọ kí ó pọ̀. Gbogbo àwọn ọmọ wọn bẹ́ẹ̀ bá ti mú ẹ̀tọ́ fún àwọn ọmọ mi wọ́n gbà. Ikú palẹ̀ bàbá wa bọ̀rọ̀ yìí ni. Ẹ bá tí wọ́n bọ́ ní kọ́kọ́ ojú sílẹ̀ tí wọ́n. Ẹ máa gbọ́dọ̀ Àlájì bá sẹ́yìn ọlọ́mọṣà kẹwọn. Ẹ máa gbọ́dọ̀ Àlájì Àlàó ọlọ́mọṣà kẹwọn. Èèkà àwọn ìyàwó àìsí máa dáàbò àwọn ìyàwó ẹ máa gbọ́dọ̀ Àlájì ilé báńkì. Àwọn ni wọ́n bí Túndé ti rí bí bàbá rẹ̀ ti rí Túndé báńkì bí bàbá tó bí ti rí. وما الدنيا سوى لعب ولهو. Ẹ̀yin lè kàwú gbogbo àwọn tá a wá ń kà yìí ó yà jẹ́ wọn ọ̀sáyé. بها نبني قصورا من رمال. Ajẹ́tùmọ̀ bí فأين السابقون مضوا جميعا. gbogbo wọn lọ ní Ajẹ́tùmọ̀ bí. فذاك بناء في الأرض خالي. فذاك بناء في الأرض خالي. Àwọn rí ikú náà ipá àwọn ọmọ wọn kálé ilé dáwóró. Ipa
wọn kájú ní dáwọ́ ilé túká bẹ́ẹ̀ bá wá rẹ̀ náà títì lọ́wọ́ oṣù òun làwọn aláàjì tí wọ́n bí àwọn àjì àdámà tó kọlà kọ̀ọ̀kan àwọn náà lọ nílé wa làwọn ti dé tí bàbá náà fi jáde láyé àáfàá mi ní máa ń lò ọmọ kí ewu ilé wa ni wọn. gbogbo àwọn bàbá wa rẹ̀ mú mọ̀nà ọlọ́run bá sàlẹ̀ fún àlàáfíà jẹ́ mi mọ́ tó kù mọ́jẹ̀ mọ́ rà mí ọmọ kí ewu ilé wa ni wọn. káàfàá wa wọn ti dé wọn pọ̀ tó wọn dé òkúta wa. فأين السابقون مضوا جميعا. bàbá wa alágbọ̀n ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́nu ọ̀nà ni bàbá tọ́jà àwọn kan bàbá alágbọ̀n bàbá wọn ni o àwọn náà lọ ọmọ ló ti wá dàgbà yìí sáyé náà sì ni. فأين السابقون مضوا جميعا. alájí wa gàbí àwọn bàbá wa wọ́n ti lọ àwọn bí àyèdè àwọn bí àyè alájí àgàbí lọ ẹ̀gbọ́n náà tún lọ àbúrò làgàbí ẹ̀gbọ́n ni Muhammad Nuhu tó bí Ismaila ọlọ́pàá la ilaha illallah. فأين السابقون مضوا جميعا. ilé tó tẹ̀lé ní alága òun ni àwọn bọ̀dá wa fọ́lọ̀ ìṣọ́. àkàbí ni bàbá wọn máa jẹ́ wọ́n mọ̀ wọ́n bí a kò sí pé wọ́n sọ̀tà ikú káwọn náà lé wọn lọ. ìwọ́nú káàwó wájú ní nǹkan jẹ́lé tètè ni o. inú ilé ọlọ́làgà yìí náà ìyá wa ìyá ọlọ́gà gbogbo wa yìí lájà mọ̀lá yá nù. ọlọ́run jẹ́ mọ́ iye tẹ́mi jẹ́ ti wọ́n sanwó. àbá owó mi yóò kọ́ bàtà ọ̀gá ẹ̀fọ́ ìbílẹ̀ ìbọ̀ ibi pọ̀ mọ́ nìkan mọ́ra. ṣàmúṣà múládé lọ gbá wọn. àwọn náà ń lọ. nínú lẹ́gàn yìí náà alájí wa Musa ọlọ́lá ọ̀rẹ́ méjì ni wọ́n sì tẹ́lẹ̀ síbi pàkéjì tó sílẹ̀ tí wọ́n jòkó ní. àti wọn ò ní pẹ́ tó yẹ kú. فأين السابقون مضوا جميعا. nínú ilé olóyin amakaba mi aláró ọlọ́mọba wa kẹwọn amakaba bá wa bàṣà lẹ́sà ọlọ́mọba wa kẹwọn amakaba bá wa tí wọ́n bí àwọn ṣọ̀ọ́yé amada Zakariya bọ̀dá Mahmud bàbá tiwọn ikú lágbo kan yìí ikú sì rí èkì wọn lọ. فذاك بناء في الأرض خالي. ẹ wá jẹ́ abẹ́rẹ́ wa ìjọ ti wá ìjọ ti wá bọ́ọ̀rọ̀ ló bá máa sọ àwọn tó sọ ju tiẹ̀ lọ ikú kílí àwọn. فموت ثم قبر ثم بحث. فموت ثم قبر ثم بحث. لأمرك إنه حق المقال. فموت 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 ثم قبر. kò sí ntọ́kàn alọ́ka wọ́n gbẹ súkẹ́súkẹ́ báyìí wọ́n ti gbẹ́ tàwọn jọ́hún náà súkẹ́súkẹ́ bẹ́ẹ̀ náà wọ́n gbẹ tiwa náà súkẹ́súkẹ́
wọ́n sì fi wá bẹ̀. فموت ثم قبر ثم بعث. inú sáré yìí nìṣẹ́ wá wà. bàbá àlórí bẹ́ẹ̀dì rẹ̀ ó yìí sọ́tún ó yìí sósì ìhà kan náà ni. àtọ́mẹ́jì àtàgbà ìhà kan náà láti nílẹ̀ bẹ̀. irú iṣẹ́ wo ní bẹ lọ́wọ́ rẹ̀ ó yí padà ní àwọn ọmọ bá lọ. torí kò tó kó o ní chance àti túbá kò ní débẹ̀ lọ. bàbá ti kú àbùsẹ́tùsẹ́ ni. فموت ثم قبر ثم بعث. bàbá wa bọ̀ sàré dá ọwọ́ kù gbẹ̀ǹde. ibi tá a ti ríra wa ọ̀rọ̀ ọba dájú àbá kì í ṣẹjọ́ ọmọ ajé ọ̀rọ̀ rí ni ìrírí máa ní. a máa wúra wa báyìí nípa Buhari Musa ni pété tí a ríra wa ọ̀rọ̀ bọ́dọ̀ ọba dájú àbá kò ní ṣẹjọ́ ọmọ ajé ẹ̀ẹ́kan bí yẹn wò sọ ẹ̀ẹ́kan gánà sí irọ́ lílé ẹ̀. a máa ríra wa ní gbogbo àfa àtọ́bádá yé kí òṣèlú ti ẹ kú sí. àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ fún àwọn àfáà mi ìwé ọ̀pá kọ̀ òkùnkùn ọmọ ìjọ. wọ́n máa ń na olówó mi bọ̀ wájú ọlọ́run pé gbolo ti rí. bàbá wa kàwíkà o èèyàn dáadáa làzáàdì mọ́sálásí wa ni wọ́n pè wọn àkọ́gbé ẹnìkan kan ní ti dé mọ́sálásí wọ́n ti dé wọ́n sì pè wọn àkọ́gbé ìjọba mi wọ́n rọ̀ mí sí gbogbo àgbé wọ́n sì pè wọn àkọ́gbé wọ́n sì máa bá tẹ̀sí bá wọn. mo tún bá yẹn tí wọn náà àwọn náà láàyè tí gbogbo yẹn mọ̀ wọ́n mọ̀. màmá ó tún. فموت ثم قبر ثم بعث. mẹ́ta wọn náà ní ìkúlẹ̀ gan wọn. فموت ثم قبر wọ́n sì wà lọ sàárè. ثم بعث. pàjọba tó ìgbẹ́dìde yá mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní. لعمرك أنه حق المقال. لعمرك إنه حق المقال. bàbá wa kàbí kàrú aládìjẹ́ lọ ọ̀sẹ̀ ló lè gbé òun bá wọn bí wọ́n ti ń jà ẹni kò ní orí ìlú sọ. àbáwọn àti èèyàn ń fa gángan wọ́n máa lọ wọn jẹ́ wọ́n sì káwọ́ sẹ́yìn báyìí tẹ̀sípàsì bẹ̀rẹ̀ wọ́n rà máa lọ jẹ́jẹ́ wọn kí wọ́n ti lo ayé wọn nù. wọ́n á sì máa sáré kí ìkan mọ́ bàjẹ́ lálẹ́ jẹ́ àgbàdì káwọn tó bẹ wáyé ọlọ́run. wọn ò sì fẹ́ bí jẹ́ wọn ọ̀dà ẹbí rú aláàjì tẹ́lọ̀ fọ́ ẹbí ń tó ẹbí ni. òpin ẹbí yẹlẹyẹlẹ nítorí kó làwọn sì ní àtiwọ́. bàtà nẹbi صلى الله عليه وسلم. bá a ti pọ̀ yọ yẹ ká yóò bá nẹbi jẹ. صلى الله عليه وسلم. inú àwọn kèfèrí dùn ọlọ́run Muhammadu wọn náà lọ́lọ́ yìí ayaba dùn. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد. وما جعلنا لبشر من قبلك الخلد. فهم الخالدون. أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم
الشر والخير فتنة وإلينا ترجعون. ẹni tí ṣiṣẹ́ ibú ibi tí mo fẹ́ kọ́ bọ́ òun làwọn adé yìí ọ̀ lágbára kan yìí ọlọ́run. وما جعلنا لبشر من قبلك الخلد. àfa àwọn bẹ̀rẹ̀ kí bàbá wà lájẹ́ àgbà kọ́ sí ọ̀rọ̀ ìṣòro ìṣòro torí pé torí bá ń bẹ ládùúgbò wa wọ́n máa ń pè é lójú kì. bírọ́dà mi àti mo yá ọ ní. bírọ́dà mi àáfà gbogbo wa tọ̀wọ̀tọ̀ mi dé. وما جعلنا لبشر من قبلك الخلد. ọkùnrin tó rí gọ́ọ̀lù lójú bẹ níbọ̀dá mi. torí bá ń bẹ ládùúgbò wa gbọ́dọ̀ tó ń wò lójú kì. bírọ́dà mi Abdulrasaq cousin Ra'isul Bisa tí bàbá wa náà jí àgbà èmi rẹ̀ bákan náà ni wá ọmọ òrukàn lòun ọmọ òrukàn lèmi náà ó kọ tí ìyá mi jẹ ló kọ tí ìyá tiẹ̀ náà jẹ àti gba àbọ̀ ọjọ́ náà pẹ́. وما جعلنا لبشر من قبلك الخلد. ọlọmọsà kí bàbá wa náà jí àgbà. yàtọ̀ ó pẹ́ tí bẹ́ẹ̀ bí ẹgbẹ́ kúrò aláwọ̀ náà bàbá wa náà jí àgbà. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. èyí tí ń rí ìtàn ọ̀rọ̀ alájí àgbà mo ti rí nǹkan tó da jù láyé bàbá mọ kálukú pẹ̀lú wa yìí. wọ́n mọ kálukú pẹ̀lú wa rẹ̀ bàbá Magaji ẹlọ iṣẹ́ tá a fi ọjọ́ Magaji náà kọ́lá bí wọ́n fi di rẹ̀ jálè ọ̀gbọ̀dọ̀ bí. bí ẹ bá wà lájà bàbá wa wà fara láti fún ọba rí wọn. ẹlẹ́wò lọ́dọ̀ Buhari làwọn ọba ní pàpàpàpà àti gbòyìn bàbá wa ní àyìn lẹ́ wà òun náà mọ tẹ̀lé wọn lọ pàpàpà nígbà bá tóbi ìṣẹ́gbà tó ti bí àbúrò àti tí bàbá rẹ̀ náà ó tó dé. ìyá mi mọ̀ bí amọ̀ owó ni tẹ̀wá bí mi ìmọ̀ yá tù. وما جعلنا لبشر من قبلك الخلد. nígbà akẹ́bẹ̀rẹ̀ wa tó lókè bẹ́ẹ̀ ni ọ̀tánù ni ọlọ́run mú ikú náà lọ yẹ ayẹwo ni kúkọ́ máa jẹ́ ẹ̀ná ìbẹ́sẹ̀rì ní kọ́pìlì kẹlẹ́fọ́n wà ní Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ní abá dá kí adékòkò fẹ́ràn lẹ́nu. sallallahu alayhi wa sallam. àdá ẹnìkan ṣáájú rẹ̀ àṣì ẹnìkan kọ́ wá sí pé ó bọ̀ wọ́n yọ̀mọ̀ wá bẹ kò ní kú òṣèlú ẹ̀ bí wọ́n ti ń hó ní àwọn náà kú. أفإن مت فهم الخالدون. ìwọ nẹ́bí bá tiẹ̀ wá kú ṣé wọ́n á máa bẹ lọ gbére ni sáwọn ò ní kú mọ́ lọ́jọ́ jágbé mọ̀ ìfikú yọ̀yàn wọ́n lọ kó ti bẹ́ẹ̀ ní tẹ ìkíra yín tẹ̀wá dá báyìí kú náà ló ń jẹ́ àyè wá gbà mí báyìí tiẹ̀ náà ń bọ̀. وما جعلنا لبشر من قبلك الخلد. àbá wa Abdulrasaq Kawu Ajíbòbí ìdí bàbá wa lájẹ́ àgbà mo fẹ́ lọ gbà àwọn bàbá àjẹ́ dágbére fún bàbá mi Abdulrasaq kò sí mọ́. وما جعلنا لبشر من قبلك الخلد. ọmọ tí mo bí bàbá mi ló kọ orin sọ Abdulrasaq kò sí mọ́. وما جعلنا لبشر من قبلك الخلد. bàbá mi ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan ọ̀dọ̀ yín ni ó ti yanjú bàbá tó bí lọ́rọ̀ kò sí mọ́. وما جعلنا لبشر من قبلك الخلد. mo ṣẹ̀ṣẹ̀ rálẹ̀ kan ní plọ́ọ̀tì mẹ́fà wọ́n fẹ́ fi kọ́lé kéwú bàbá mi ẹ̀ka lọ ẹ̀ ṣàdúrà Abdulrasaq Kawu Ajíbòbí kò sí mọ́ ọ̀tán yányán. وما جعلنا لبشر من قبلك الخلد. gbogbo yòówó lè ní bàbá rẹ̀ ò rí mọ́ ọ̀parí. وما جعلنا لبشر من
قبلك الخلد gbogbo yòówó lè máa jẹ́ lẹ́yìn àwọn èyí tó ti jẹ́ ìní dáadáa kò sojú bàbá rẹ̀ mọ́ láyé. وما جعلنا لبشر من قبلك الخلد ọ̀rẹ́ yòówó lè ní abrazaki kàwú bàbá rẹ̀ ọmọ mọ́ láyé. وما جعلنا لبشر من قبلك الخلد yòówó lè ní abrazaki kàwú kò sojú bàbá rẹ̀ mọ́ rárá. وما جعلنا لبشر من قبلك الخلد láti wá láyé. أفإن مت فهم الخالدون Àtàyè fi ń tẹ̀bà ó mọ̀lẹ́ ká ìlú náà. Bí wà lẹ́yìn bá tiẹ̀ wá kú sáwọn ọmọ ọbẹ̀ lọ gbére ni. Gbogbo wa ilé ayé wa bẹ̀rẹ̀. Bá a ti jókòó yìí, ayé ẹlòmíì bẹ́ẹ̀ ń Sókótó. Ẹ lákòjọ mẹ́rin ní lá ilaha illallah. لا إله إلا الله Ẹ tún wí kan sí. لا إله إلا الله Ẹ tún wí kan sí dáadáa. إله إلا الله Ẹ wá ní Allahu Akbar. الله أكبر Allahu Akbar. الله أكبر Allahu Akbar. الله أكبر Ọlọ́run ti ń ṣiṣẹ́ lọ́wọ́ là ń pè é. Ọ̀rọ̀ rẹ̀ lásìkò sọ. ما شاء الله Ara wa létí ọ̀rọ̀ rẹ̀. Bọ́bá rọ̀ Dubai ní sìn alhamdulilayi. Àti wá sí Buhari tiwa. Ó tiẹ̀ wá dùn mí pé bàtà fún Bùrọ̀dá ti pè mí pé èmi lòun fẹ́ kí n ṣe wá sí ìrọ̀lẹ́ mi. Wọ́n yẹ kémi ó ṣe wá sí àwájọ ní bàbá ní ẹ̀gbọ́n rẹ̀ lèmi ń ṣe. Kémi ó dùn kó báyìí tábà ń tọ̀ wọ́n ké Kùránì ẹgbà. Lọ́yẹ̀ mi rárá nǹkan pé mi ni mo wá lọ́jẹ̀ mọ́. Ọlọ́run wọ́n sọ wọ́n àjẹ́ àkàbí kan. آمين Ẹni bá fẹ́ wọ́n ìjẹ́ nàní ìbò ní àmì. آمين Ọlọ́run wọ́n sọ gbàgbọ́ aláàjì gàwó. آمين Ọlọ́run síjú àánú rẹ̀ wọ aláàjì gàwó. آمين Ọlọ́run àforíjì rẹ̀ wọ́n sọ sífọ́ aláàjì gàwó. آمين Àwọn tó aláàjì gàwó gbára wọn kọjá wáyé tọ́lọ̀ ọba ọlọ́mọsà kẹlù kẹlù. آمين Gàyà yà múra ká máa lọ. سبحان الله الذي لا يموت Ọlọ́run ọba gbọ́dọ̀ pé òun ò ní kú láyé láyé láyé. وكل من سواه يحيا ويموت Àwọn gbogbo tó yàtọ̀ sí Ọlọ́run wọ́n máa sẹ̀mí wọ̀yẹ̀ mútu wọ́n sì kú. قال بعض الصلاح Apá kan àwọn ẹni rẹ̀ ló sọ̀rọ̀ báyìí. إن بقاءك إلى فناء Bàbá kìíní kú, ìyá kìíní kú, bùrọ̀dá kìíní kú, ẹ̀gbọ́n kìíní kú. Sọ̀rọ̀ pé wọ́n bẹ̀ wọ́n ìṣẹ́kù. Sísẹ́kù rẹ̀ kò sí tí ó tẹ̀lé ìtàn ni. وفناك إلى بقاء Títà rẹ̀ òun ló tún wá transfer lọ bíi pé yóò tún sẹ́kù. فخذ من فنائك Ọmọ ìyá mi wá múnú títà rẹ̀. الذي لا يبقى Èyí tó lè pé bẹ́ẹ̀ ni kò ní sẹ́kù. لبقائك الذي لا يفنى Wọ́n wá lò ó fún sísẹ́kù rẹ̀ tó wò ní tán láyéláyé. استعد للموت Ọmọ ìyá mi ọkùnrin obìnrin ni takoti gàwú ẹjẹ́ á máa pèsè kalẹ̀ dẹ́kú kí ni ó kà mọ̀ wá lọ́wọ́ àpàlẹ̀ mẹ́. Irun wa ẹ̀jẹ̀ àgbè, ààwẹ̀ wa ẹ̀jẹ̀ àgbà. Nẹ́fúlà rẹ tó ń ṣe lórí tẹ́lẹ̀ fún orí ọ, àbíyàwó rẹ tẹ̀jọ́ sùn máa yàn lọ bẹ́ẹ̀ ẹ palẹ̀ mẹ́tò. فإن أمامك موت Mo bá dùn rẹ kò sí gàgà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfikú. فإن أمامك موت Torí pé ìkúni bẹ́ẹ̀ wáyé rẹ̀. ما من أحد يموت Ìṣúná nìkan tí ó kú. إلا معه ذنب Wọ́n fi ní àwọn ṣàdúrà fún gbòòrò. Ọ̀sọ́ Mànàbí Adámọ̀ká tí ó kù lọ́ọ̀mù ẹsẹ̀ dání. Ó ti wù kọ́ mú wa lọ́ọ̀mù ẹsẹ̀ dání. Àwọn àfáàfin pẹ̀tọ̀ gbogbo àṣìṣe rẹ̀
gbogbo àmọ́ ọmọ sí rẹ̀ èyí tó ń sẹ̀ sí lọ́mù èyí tó ń náà owó pélé yóò tó kẹtọ́ sẹ̀ ni wọ́n fi ń tọrọ àdúrà fún gbogbo wa láì di èsì dání. فاغفر ذنب أبينا موسى كرم. Ọlọ́run o wọ́n sábà wá forí ju bàbá wa Musa kà ó Musa làwọn àjẹ tó jẹ́ lóòótọ́ ìmíràn yìí tó ń jẹ́ Musa aláàbà kò sí Musa náà tiẹ̀ aláàjì káásù àbúrò mi sọ́rí bírọ́dà mi. فاغفر ذنب أبينا موسى كرم. Ọlọ́ba afẹ́rí ẹsẹ̀ wọ́n sábà wá fi jí bàbá wa Musa tí wọ́n tọ̀ yẹn ní àmín. ينادي المنادي Olùpèpè kan ìwọ̀n pèpè. إذا فارق الروح البدن. Olùpèpè tí ọmọ pèpè yìí ìsà fáraka àbí fáraka àbí فارق الروح البدن. nígbà tẹ́lẹ̀ bá ti kó nu ara tára náà ti yọ̀ ní ẹ̀mí tí wọ́n ti yára wọn. يا جميع الدنيا. Ẹ̀mí ọmọ wa pe ẹni tó kó nu ara rẹ̀. A ní mo pè ọ́ ìwọ olówó mi mo pè wọ́n tó ọ̀káyé ọ̀wọ́ àmọ́yà ọ̀rànjú máa yé. يا جميع الدنيا. Mo pè wọ́n tó ọ̀káyé jọ. أينما أنك. Owó rẹ̀ dàbá yìí gbogbo owó fọ́tò àgìdá owó ti UBA ńkọ́ Access Bank ńkọ́ Senate Bank ńkọ́ OP ẹ̀dà Uber ẹ̀dà gbogbo ẹ̀dà. يا جميع الدنيا أين قوتك. Agbára rẹ̀ dà bọ́ ọba tẹ̀lé ha ò wọ́n ní jẹ́ ọ̀dà kiri nìyẹn wọ́n ní agbára púpọ̀ agbára ọ̀hún dá. تقتل النفس ولا تبالي. Ọ̀pàyàn ó sì kíá. أتظن بأنك مخلدا أبدا. Àbúrò pé ọmọ abẹ lọ gbére òní ikú àbáwá làjí àgbà bí wọ́n ti ti ju Ọlọ́run ọba tó wọ́n lọ ní. كلا والله ستموت. Àbáwá lágbàjì rè é bí wọ́n ti ti ju Ọlọ́run tó wọ́n fàyè lẹ̀. سترحل يوما. Àbáwá lágbàjì rè é alimọ̀lẹ̀ wúmù fàyè lẹ̀. سترحل يوما. Àbáwá bá jàǹkàjàǹkà yìí wọ́n ju wọ́ sáyé. سترحل يوما. Orin ìrìnàjò ń dọ̀kan òní wálé mọ́. سترحل يوما. Orin ìrìnàjò ń dọ̀kan òní dé mọ́. لا تنسوا أباكم يا أولاد الميت. Gbogbo ẹ̀yin ọmọ bàbá wa aláàjì àkàbí kàwé aláàjì télọ̀ ọ̀dọ̀ wọ̀nyí ẹ má gbàgbé bàbá yín o ẹni táyé gbàgbé ni bàbá yẹn. بالدعاء Ẹ má ṣàdúrà fún wọn. والصدقة. Wọ́n bá ṣe sàá Ọlọ́run ṣe wọn àfa pọ̀ mọ́ ọmọ wọn. Wọ́n bá ṣe sàá tẹ́ ẹ bá ní ìdájí àbúrò sí ni òkú bẹ́ẹ̀ náà ni ẹ sì kí wọ́n gbé lọ mọ́sálásí ẹ ti dà ní ẹ̀sìn. Ọlọ́run gbogbo ẹni tó bá jẹun èyí kí ni wọ́n dùn bọ́lá bẹ̀ babaládẹ́ bàbá mi. لأن بر الوالدين لا ينقطع. Torí pé ìmọ̀ ṣe dáadáa pẹ̀lú òbí méjèèjì kì í lómi. ولو بعد موتهما. Yàtọ̀ kó sì pé nígbà táwọn méjèèjì ò sí mọ́ náà ni agbègbèsí ká máa ṣàrà fún wọn lọ. اندم على ذنوبك. Ẹ̀ńdọ̀m ya áfì alàtọ̀nà bẹ̀. Wọ́n máa yá mi kó o sì sàbámọ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ wọ́n yẹ èèyàn tó ń fún lóyún tó ń fún ọ̀dọ̀ yọ̀ dànù. Bóòlù ó ṣe gbà kí á mọ̀. اندم على ذنوبك. Wọ́n ní olórí kan máa fi fàǹdẹ́sà rẹ̀ ló pé kí ni àwọn ọ̀pọ̀ lè wọ ọkọ̀. Fàǹdẹ́sà náà ni ó wà kí kò sí rí. اندم على ذنوبك. Ẹ̀wẹ̀ ni ó bẹ̀rẹ̀ ìdí èèyàn nínú ilé yìí ẹ̀yìn tó bá wí. Ó bẹ̀rẹ̀ ìdí èèyàn ló lé yìí. Ẹ sì sọ dára yìí. Ẹ sọ lẹ́nu àrílẹ̀ òun náà rí bẹ́ẹ̀ tí. Ẹ wá gbọ́ bàbá kan. Kò sì sàbámọ̀ lérí ẹ̀. وابكي على خطيئتك. O sì sunkún àlẹ́ àṣàtì àtìkà lórí àwọn àṣìṣe rẹ tó ti ṣiṣẹ́ ìgbésẹ̀.
ẹni ọba rántí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ sẹ́yìn tọ́wá ní ilẹ̀ àwọn náà bí bá ṣe bí ọlọ́run náà bí a sànú ẹ̀ abata padà abata ẹ̀jẹ̀ díẹ̀ bá. ó sì ṣubú àti mẹ́wàá wò àdáyà àti mẹ́wàá wò lágbájá àwa la sọ ní wọ́n di rí o ṣé báyìí pé ní síta lẹ́sẹ̀ wá kírun gbogbo ẹni ọba rẹ́rìn lẹ́yìn ìgbà kan náà tí ẹsẹ̀ tó ṣe ti ọ̀dà ọ̀dà kò ní ìdìmọ̀ wájú ọ̀dà. ìdá wasalita ní kọ́bùrà. bọ́ ọba dénú sàárè kan. alayka al-hisabu. ó ṣèṣe irúṣẹ́ rẹ̀. ala kulli ma ata'un. ó ṣèṣe irúṣẹ́ tó sàárè mi ní gbogbo kójọ ẹlòmíì kọ́ ilé ọgbọ̀n èmi a máa wá bí ra ilé ọgbọ̀n. Kísìnì tó dúró rẹ̀ náà kọ́ yìí gan àbá ikùn ọ̀tún ó fẹ́ ìbọ́ sí tòsí nítorí kórìí ayé parí ọ̀tọ̀ là ń gbébẹ̀ tí ò tí ì sí wíńdò ọlọ́run o báwọn olè náà bá ń kọjá lọ ẹ̀dá kan yóò lè tẹ́ba bẹ́yàn èèkú yín o ọ̀pọ̀lọ́ yín sọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run jọ dáa fún yín o báwọn olè bá ń kọjá lọ ilé tí ò ní wíńdò àwọn náà wọ̀ gẹ̀ rápẹ̀ tó eléyìí ò ní kankan tàǹkólì kankan pépà sì máa ti ẹ̀fún wájú wọ́n wà lọ́wọ́ èyí tí wọ́n ṣe mọ̀ ní kékeré wọn ṣé yẹ ká wá nìyẹn. ala kulli ma jama'atahu bi halalin aw haramin. a ṣe ṣe oṣẹ́ gbogbo oṣẹ́ tá a ṣe láyé gbogbo ń tá a kó jọ àdáyé ni o haramu ni o gbogbo ẹ̀ láti ṣe rẹ̀. anna malika. bẹ́ẹ̀ni ti sàdúrà ládé yìí ọba kan. awùsọ awùládàwọ qabla mawtihi. ọba yìí bí kábí bàbá wa ọba lọrin ọba ya sódò ọba ni ẹ̀rọ pẹ̀lú sódò. kéwì لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أن ملكا أوصى أولاده قبل موته. ọ̀pọ̀ àwọn ọmọ ìkàlẹ̀ ọba sàṣọ lè fáwọn ọmọ ìṣáájú kótó. ìwọ náà sàṣọ lè fáwọn ọmọ rẹ̀. bọ́ba ní kó dàgbà ìwọ náà ti ń fọ̀rọ̀ pé dàgbà ti ń lọ fáwọn ọmọ rẹ̀ máa sàṣọ lè fún wọn. pé ìgbà ti sí mọ́ o ìyá ti máa mú yín lọ ọdún ẹni ẹ máa débẹ̀ tí wọ́n ti jẹ́ ní wọ́n bí wọn pẹ̀lú ìyá mi ni tẹ̀lé máa mú yín débẹ̀ tí wọ́n dáná fún mi ní jẹun kí wọ́n máa kó kọ́ jẹ́ jíjẹ́ ẹ bá dàgbà kọ́dà bá wọn yá wọn bá sí ẹ máa débẹ̀ kẹ́ máa wájú ìgbé èmi lọ́mọ Aláàjì Buhari Musa wọn wá kí yín náà ni wọ́n wẹ̀ kọ́ mọ̀ ẹbí wa ni wọ́n wò àmọ́ ẹ̀yin tẹ̀ ẹ̀yin rí àdìgẹ́ náà ẹ mọ̀ yín ẹ̀yin tẹ̀ wá pé ẹ̀gbọ́n wa ń sọ fáwọn ọmọ tiẹ̀ gbọ́dọ̀ kí àwọn máa bá mi gbọ́dọ̀ bá wọn sí gbọ́dọ̀ ní bá kú tán èyí tó bá bá wọn ṣe ń kó ṣe pèlè ní ọjọ́ òtí di ẹgbẹ́ sáàtì wọn lè dáadáa nù gbogbo ẹ̀yin tẹ́ bá dẹbi rú ẹ bá wulẹ̀ kí fún ẹ mọ́ gbàwẹ̀ mọ́ ẹ ní òye àgbẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ bá ba ẹbí jẹ́ má wulẹ̀ lọ kí lọ lọ ṣe mọ́ká kí lọ wá lọ ọba ẹbí jẹ́ ọfọ ẹbí bọ̀ ọwá ń lọ mọ́ká kí ló ń lọ síbẹ̀ mọ bẹ́bí ti tó ni ànábì ni wọ́n bá ń bá wọn ẹbí rẹ̀ ní kẹlẹ́ bá tó ń bá ń fún wọn báyìí tó ń bá sì ń dààmú lórí rẹ̀ báyìí ànábì ni ọ̀gbọ́dọ̀ wọ bẹ̀ tó máa fún wọn. bọ́ ọba lọ pé wọn tó ń tó kí ló dé ilẹ̀ wá ní àbẹ̀ wá dó gúnlẹ̀ ni. lójú láti bí kí ni tẹ́ wá ànábì lè gbọ́dọ̀ bí fún máa bẹ̀ wọ́n ní o máa bẹ̀ wọ́n tí wọ́n gbà ọ ní o ọ̀gbọ̀dọ̀ gba ẹbí mi jẹ́ o ẹwu ẹbí àwọn ẹbí mi ti dàrú wọn gbọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé dídú àlèkè àmọ́ kò ní yẹn ẹ̀yin ló rí dídú àlèkè àmọ́ máa ń wá ẹbí lọ ìyàwó kan bẹ nílẹ̀ aláfárá
ẹbí wa ni sáàni ní máa lọ ọbẹ̀ dáadáa aṣáájú mi èmi yìí lọ èyí wá ń lọ ńjọ́ kẹ́ mọ́ wá èyí sì gbàgbà wọn kọjá dáadáa mo sì ti jà mọ́ lára nígbà tí lọ lè déwù lọ ní ìkọjá ní jà mọ́ ní jẹ gbogbo ẹ̀ ìyá náà tọ́jú ń gbé ẹbí òhò ibi náà bá páàkì mọ́lẹ̀ ibi mọ́sálásí alóore ẹ̀rí bí òsibí tó yàn páàkì sí mọ́sá páàkì lẹ́sẹ̀ títí bẹ́ẹ̀ mo ti wọlé mo ní ìyá salaamu aleykum wọ́n ní wa aleykum salaam wọn mọ̀ bí mi wọ́n á bọ̀ wọ́n lọ́wọ́ mọ̀ fáwọn wọn báyìí wọ́n á súnmọ́ ọmọ ní ẹ̀ẹ̀mọ̀ ní sẹ́gbẹ̀ẹ́ mọ̀ ní wọ́n ní wọ́n tóbi dáadáa ní ṣe wọ́n ń dun wọn àfáà lókè báyìí wọ́n ẹ̀ẹ́bẹ̀ ní ẹ̀rí mi ẹlẹ́mi náà ni wọ́n lé ọlọ́wọ́ Rasida Táyé àwọn ọlọ́bí òun wa Rasida Táyé lu àwọn tó ń gbé nígbà wọ́n wọlé wọ́n ṣe gàṣọ tó mi bàbá yìí omi wa bọ́ lójú bàbá yìí ìyá náà wà wọ ẹkú fẹ́ẹ̀ máa àwọn ọmọ nílẹ̀ ọ̀daràn èmi gẹ́gẹ́ bí mo dáràn kó lè ṣe wájú ọlọ́mọ mà ní wọ́n súnmọ́ yìí wọ́n ti di mú díá ọkùnrin ti di gidi bá kí ló kọ tiẹ̀ ọ̀dà kọ̀rọ̀ ó kọ tiẹ̀ ti jẹ́ ọkọ̀ sukùl wọlé wà fún ọkùnrin wa mo ní yìí wà ń jọkàn yìí wà kó yìí lọ yìí tẹ̀mọ̀ wá mi wá. ìyá ni ẹ̀gbọ́n tí yàgbé ọlọ́run ò wọ́n ti jẹ́ pé mo kù tán ní òtò wa nígbà àwọn èyí lọ. mo bàbá ìyá wa sọ fún pé lọ́ba yìí kọ́ ba ni bọ̀dá mi wọ́n kún sáà tọ́ba ti kọ́ ba ni bọ́ba ti sálẹ̀ wọ̀ báyìí yìí ti mọ̀ gbóhùn ni o tó súnmọ́ mi tó fà ní wọ́n ti mọ̀ pé wọ́n ni mo ní ẹ̀rọ ẹ̀fẹ́rí kí ni ní ìmọ̀ wa ẹ̀ wò ó last year ní sọ fún yìí o mo débẹ̀ o. ẹ ní ọ̀gbọ́dọ̀ tọ́wọ́ èèyàn bàjẹ́ afáyà yẹn. àwọn ẹ̀yẹ́ ti fúnná òfin kọ́bùrì lẹ́yìn látàrí òun la. ọlọ́run bá lo ọdún ẹ̀kọ́ sí kẹ́kẹ́. ó ní bí bá ti kú ọba wa ń sọ àsọ́lẹ̀ fáwọn ọmọ ẹbí àti lọ́rùn kùsàrí. bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ fúnnu bẹ́tẹ̀lẹ̀ ní àní òun ṣàkóso ní àgbàrá. ìdílé wa ṣí àti. àwọn ọmọ wa kó jọ wọ́n wá gbèrò pé wọ́n yẹ ká tẹ̀lé àsọ́lẹ̀ bàbá yìí. لكنهم لم يجدوا أحدا يقبل بذلك. àwọn kókó jọ yìí wọn ọ̀rẹ́ ní táwọn ò fi pààrọ̀ bàbá wọn. وبعد أيام lẹ́yìn ọjọ́ وجدوا رجلا فقيرا wọ́n bá rí ọmọkùnrin kan tó ṣe pé tálíkà yìí. يحمل حطبا ọjọ́ ẹni tí máa lọ sí. ولديه 9 أبناء. tálíkà ọlọ́run ọba yìí tọ́já sẹ́kítà yìí ọmọ 9 ló ní ìmọ̀ lẹ́nu ọ̀gá àwọn tálíkà lẹ́ máa bí wọn jù. ẹ máa wọ ọlọ́kadà mi ọmọ bíi 6 ọlọ́kadà lórí ọ̀kadà ẹ̀ bàjẹ́ àjẹyẹ ọ̀kan ọmọ 6 ló ní. ẹlòmíì ní jù bẹ́ẹ̀ àwọn tálíkà lẹ́ máa bí wọn jù. àwọn olówó ní kú obí méjì bí kú obí 3 ọba yìí. wọ́n lówó tí wọ́n yẹ kọ́ wọn bá àwọn tálíkà tá a ní kankan àwọn làá máa bí ọmọ yìí. dírẹ́fà mi ti wọ bàbá kọmíṣánná mi ọmọ tiẹ̀ ọ̀fẹ́ tó etí ìyàwó 3 ní dírẹ́fà bàbá tí wọ́n wà kọmíṣánná ti wọ ìyàwó kan lónìí ọmọ 2 àwọn tálíkà làá máa bí wọn jù. ولديه 9 أبناء. ọmọ 9 ní tálíkà ọlọ́run yìí wá. ولا يملك في الدنيا إلا حمارا. tálíkà ọlọ́run ọba yìí kọ̀ wá ní kankan láyé ọ̀kọ́lé kò lówó kò ní kankan àyàfi kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ẹ̀yọ̀ kan. وحبيا àtòkò kan. وبعثا لقتيل أخشاب. lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ àtòkùn ẹ̀yọ̀ kan ó tún wá ní fáásá àáké tí màá fi kéjì tí ọba sẹ́. فطلبوا منه المبيت في القبر ليلة واحدة.
àwọn ọmọ ọba tó bá sàsọ́lẹ̀ fún péjọ tó bá ti kú ẹ má sì kú òòrùn gbọ́nà mọ́jú ẹnìkan ní kẹ́ẹ̀fì pààrọ̀ wọ́n wá sọ fún nígbà wọ́n rí tó kí wọ́n wá rí afẹ́kọ̀ọ́ sunu sàárè ìgbà afẹ́kọ̀ọ́ sunu sàárè ìgbà òòrùn jọ. لكنه رفض في بداية الأمر. nígbà wọn gbọ́rọ̀ ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ọkùnrin tálíkà yẹn ọ̀fẹ́ gbà pé ìlọ sùn sáré májú alájí ọlọ́mọdé sí okùn wọ́dá. Amina. Kò sí ọdá رأيت الناس قد مالوا رأيت الناس قد مالوا إلى من عنده مال إلى من عنده مال ومن لا عنده مال ومن لا عنده مال فعنه الناس قد مالوا فعنه الناس قد مالوا أفني رأيت الناس قد مالوا رأيت الناس قد مالوا رأيت الناس قد مالوا قل براوي من ساري لمرو لغير إلى من عنده مال àwa wo tó fi là dé ta ló dé ta ni wọ́n rọrọ̀ ọba òdìbò kọ́lá. إلى من عنده مال kọ́lá tèmi tiẹ̀ dá ọlọ́run ó ṣe wọn náà lówó. رأيت الناس قد مالوا ọlọ́run ó fèrè jì bàbá wa dáhùn kí wọ́n bí wọn náà. إلى من عنده مال bàbá pupa bàbá tí wọn nù bàbá pupa bàbá náà yá yìí pọ̀ gbogbo ọmọ tí bàbá pupa bí kò sí ìjọ fà yìí. bàbá náà fáìn wọ́n tún wá ga ẹlòmíì náà fáìn ìyá mímú àbọ̀ síkà sádọ́ sí gbó.